No me llena que güey.
And the bush is born, still in it. I don't see it yet. I don't see it yet. You know? That's the one and two man, and not dry. Flow mammy drag a bottom and phenom like any okay? Hey, say no, to come on about. Because I'm a yanni, doing any yanni more than me. Hey, I can't, I will see you. I didn't know me about that. Hey, no, you're not by your power.
Yes. It's ready now. Madame, comment ça se fait? Oui, à madame. Nous sommes. Oh, bah, nous. Oh, tu.
serious. Let me tell you what question. Ke kebabu office number kebabu. Office number kebabu. Ke sure no go try husband bawo. Thank you very much.
Make one Yaminu as a party. Don't need the old make a way back. Come on, give money near me. Go to Bang. If you're not going to one, I Wale ko ba mene ni loko efe wo ko ni ani wo le je ka wo ni ko le je efe wo na ko ti bi ya nu e ka mo ti mene e ka ni ya ko ba e ja ka asama ni mo je ko ba ko ni shi ko e na ke ke ti na ke ni bi e je ni ko de me ni ko ba kala shi ni ko ji wo ni ko ko aya ko wo ni ni shi ko wo ni se nje wo ni ko ba o ni ki ko ni sa ba e wo ni wọ́n bá pè wọ́n ní àsàkọ̀tì ẹ̀kọ́jọ́ ìsẹ̀ní màkàtà ní ẹ̀dẹ̀ akẹ́ sanuwọ́ba ní mẹ́nu máa bẹ̀rẹ̀ òkúti àwọn àbàṣẹ ní kí wọ́n sanuwọ́ sáà máa bẹ̀rẹ̀ fún ọdún náà àbàṣẹ lẹ́lẹ̀ ní ọ̀chá àmì kẹwọ́n ní mí ọ̀nàbó Carlos Mankata níbi assemblyman ìyàgbà lẹ́wọ́n ìbàdàn ṣe owó wọn ìgbélé ìkẹwọ̀n pẹ́ ẹ̀yẹ́ mi èlò lè tù kọ̀ brian bí kẹtọ̀pẹ́ wọn sáà máa sàfọ́ àtọ́mẹ́ kẹ́kí ìṣẹ́lẹ̀ bá wọn dàmú fí àmùsù agẹ́rẹ́ lẹ́lẹ́
mutu mo na ke ma fe e be ba tu o mo piamu ni ji gan yo pe gan yo anu won ke gan tete akekeje bi ese wo ba ko le na wo ba fe jo akeji be ni wo ba wa sa bi ene se ni wo tu to ma bi ka gbogbo se bi e wo tu ameje ni ko ni la gun enwe wo gbo be ni wo ba fe ni acha wo won ke a o me ke ata me ke man se bi the government dey pay any akeji si ni wo du mo ji to le no wo pay politics wo kan me wo pay politics wo je politics because wo na ke politicians say ame wa wo me wo gbe ni wo ba to wo ba sa wo ma gbe ru dinu ni wo to iwo wo da man se bi ni jo wo me kan me ni yo na se ni ame support e ke ni bi ne fe mo wonder machine wo nyemi eko na odro mu wo nyemi ni oda wu onu pa ikume ni nye makai ame Africa ki ayitumba onye wo mo je ni ki ayitumba lehun e support be wo mayor ni di Eliza Kwajo Sagi lehun e ba support ni ke ni ne wo wonder mo fi amoshi wo nyemi na ko shi abromis obo mode ke mo fi amoni wa ogo fe mo ko de wa ke me ni wiye ka me na bo me ni ba wa support ke ni be fe wo nyemi na fole e we je keji to mo e ba bi e wo wonder mo fe gbogbo shi wo mi mo fi oni yo ìtẹ̀wé sọ̀rọ̀ wọ́n wá fẹ́rẹ̀ ṣìdá ní máńgbé yẹn ní ìjọba ya fíọ̀mì akẹwọ́ yẹn mẹ́ẹ̀gàmẹ́ ní ọ̀dà diaspora àyẹ́ àtẹ̀mọ̀fín àmọ̀gbẹ́ ẹ̀ àtẹ̀mọ̀kùnmẹ́gbẹ́ pẹ́ bá àtẹ̀mẹ̀ bulu fíọ̀mì akẹ ẹjẹ dúkẹ́ àwọn gbọ́dọ̀ màdù ìwọ̀n bíláyì ìgbọ̀ bíláyì ẹgbẹ́ bí wá jẹ́ ọlọ́mọlẹ́ nọ kẹ́ ẹ̀ àtúndókò nkulu kẹ́kọ̀ọ́ mà yóò fẹ́ dókò pẹ́ sọ̀rọ̀ àyẹ̀ ẹsẹ̀ de ba fe mo le sa ni onye asafa je sama ni ye ko ma yo ke ko wa bi about ma bi esa bi wona ke se ko ni ma bi eni yo ma je ni bi ni ya ro ji mo e ko ni family we se ko ni wo me ni wo na ni bi ni ya ro wo ji me ni sani wo fe ku ni susu no ni wo yin wo ke ba ma ko ni wo yin me ni yo ma mi amele e ja ke ni wo taji ni wo yin wo fe ku akesa ni wo yin wo ba sa ma mi le le ni ato aya da fi ni ji wo yin mi sami ba bi announcement ni ma wo na ke ma bi e fe enu no ni ya no ni be ni wo wo so glance no am in fomo ona ni am in fe na me sa ma ni be no ke mi yo na wo yin ko pa lo ko ni e be ba se bi ene wo wa su ni e ni aya lo ko e se fi o mi age si wo yen re mo mi no wo yen ni olupa ko be un le un le plama no e fa aya da fi ko do ni aya ablo papa ni aya ablo ko lu je ile si ara ko ba su wo bi e sa ya wo ke wo ni ko yen mo yen mo ni ati ile mo mi da finish da de igbe ni awon ni da le si wa ọdún ẹni ní ẹgbẹ̀ yẹn kò bá wọn bláyìn àbí ní wọ́tẹ̀ṣì lẹ́yìn mi ní sábà wọn ní fídíò ní ìfẹ́ ní kéńké wọ́n kẹ́ṣì dáadáa àsàpà àbẹ̀mọ̀ àtàkà àtọwọ́ sí fún ìpínlẹ̀ rẹ̀ ìwọ̀ tí wọ́n bẹ́ńkẹ̀lẹ̀ lẹ́hún èé wọ́n ké kẹ́lẹ́ kó lé tí wọ́n kẹ́ lẹ́yìn wọ́n ní tàwọn ìdíjì wọ́n tọ́ ọ̀gá fẹ́ yàtọ̀ pápá ní ibú nínú yàtọ̀ tó yẹn wọ́n gbá wọn níbi èmẹ́rin ẹ̀wọ̀ wọ́n tí wọ́n kọ́ ọ̀dẹ̀ ṣe wọ́n yóò gbọ́ ẹ̀ máa ń bá kó ọ̀wọ̀ níbi wọ́n ní bàbá wọn nìkẹ́ pẹ̀lú bàbá wọn tí wọ́n tẹ́lẹ̀ fẹ́ ọ̀rọ̀ náà kọ́kẹ́ ń jẹ́ sí ẹwọ́ sí hàn kọ́kọ́ sí hàn fún òkàdí pẹ́ kọ́wọ́ ìyá èkó tó ní ẹ̀kọ́ tí òkẹ́ kò sáà ní ọba jẹ́ ìkẹ́jọ sí hàn àwọn kọ́ ìyá èkó kò bẹ̀ mọ́ ọba náà bá ló bá bọ́kẹ́ nílò àbẹ̀wọ̀kẹ́ tí yé sàn ní bá ẹ̀kẹ́ tí òkẹ́ kò bá sa kan wọ́n kọ́ kan tó lè gbá àyà lábì mà ẹ̀kẹ́ tí òkẹ́ environment there is very bad fọ́ọ̀dì àmì kò ní òde fọ́ọ̀dì àmì kò bẹ́ẹ̀ gbẹ̀mẹ̀ kọ́ ọ̀wẹ́ ẹ̀dùn ọ̀pọ̀ ọ̀yà fa nígbà tẹ̀tẹ̀ mẹ́ kẹ́ gan lẹ́tẹ̀tẹ̀ náà fọ́ọ̀dì àmì kò ní sáà ní ìmọ̀ lẹ́tẹ̀tẹ̀ akẹ́ni yé màdẹ́ nga kọ́kọ́ òkùnbá tún gbà nítorí ọba náà ní ẹ̀kẹ́ yìí jẹ́ wọ́n yé fún sí àti ọba tún wọ́n jẹ́ wọ́n ṣé wọ́n ní bá yìn wọ́n pé wọ́n ṣé wọ́n ní bá jẹ́ wọ́n pé wọ́n ọ̀gá mi kọ́ lè fẹ́ wọ́n bá yìn wọ́n bẹ́ẹ̀ kì í gbóni mọ́ ìwé tí wọ́n ní àpòpá àná ní pẹ́ wọ́n ní yàrá ìgbà ní pé àdàbí pẹ̀lẹ́ ní pé mẹ́ṣínà fi wọ̀ wọ́n ní wọ́n bèèrè pẹ̀lẹ́ pé pẹ̀lú nínú ẹ̀ nípa wọ̀ yàrá sí wọ́n fọ̀ ìmọ̀lẹ̀ yàtọ̀ wọ́n next step mọ̀ ní wọ́n yà sóbò ẹ̀ ń gbónúra ìwọ̀n kẹ́ mídíà sí ìyàjẹ́ mọ̀ ọdún gbà yàtọ̀ wọ́n tó wọ́n fún kàdínlógún nígbà fọwọ́n bíi mo fẹ́ ló lákọ̀ ọ̀kọ́ náà bíbá wá ìmánì ọ̀rìn nǹkan ilẹ̀ àmọ́ yẹn bá pín àwọ̀ ẹ̀rọ wọ̀kẹ́ mídíà nígbà yà UTV ìrìn tí ìjọ wọ̀kẹ́ mẹ́fẹ́ ìyàrá mi sá tí mo fi àmọ́ amẹ́kùgbà ìyàdà tí mo fi àmọ́ nílé ọ̀gá ẹ̀mí tẹ́mọ àìgbẹ́lẹ̀ ojú ẹ̀jú orí ẹ̀mí ẹ̀nu yàtọ̀ tó àgbẹ̀kọ̀ ọ̀lẹ́ náà ti
Nche inaona waya kwa ya lakini ni hapo wale ndio hapo ni WhatsApp. Wewe ndio waya ya kwa watu wenye na Kenya ndio. Yeye ni bana pio nche ulikijua kwa ni sapa. Amekuwa ni ya kwa hapa mbona nena. Sasa kwa wafanya kwa waya wao ni kwa fight ga. Ingawa yeye mtende na kwa watu wa kama 5 ndio sisi wala baby. Kwa wafanya kwa ni kwa politiki wa pia. Ndio wale na kwa watu kwa mtu wa media wa kufanya fight. Ni wao kwa kwa ni watu kwa leo na kwa ni wao ya kwenye ni sababu walikujua amekama yeye kwa siwa na mecheni ora na amebua wona wafia na mshida akeneke ndio mkanini no mekana kwa wafanya watu aga machine na anakwale baba na pesa aka nika anakwale bakati ga au bakati na kwa kwa na hivi na ya kasili mwe watu wafanya wona wewe motivi ya baadhi ya shida baada ya mmoja baada ya kwenye chele ni hivi bawo kuliba leo na try to know ya kesha yako ni sawa na nipale aje wa kwa pembe ni ke ba chewo ba ko fi ni ko no ni iwa ko akata yewo ya bro le ba wa yo no ba ba sha no ngwe ta ja fun ya Ago Chairman Kenya
na ka me ya wo bi na ka me chumo no no support ka oni eye mu ntu ano mo nya okay but she go make we much money man be ya the get my place to come back to it ya ni cham ke ko ti malima wa fe yie mo akeko ya de amene wo go ya kuta yo fe mo be mo pa fa de so lo fo e support ne no ni ke ba le te o camera na ba ke ni baba o mi na o ba ka o wo mo bi e please for your mind o ba bi lo bo o ba bo o mi na o na wo kuku New York ha wo man bi e ko so fu e page kusum kaje play mo bo ade wo wa ni na you know ni wonye won me wo kusum wo nga wo ni ke ha me page nyonkome kochi yo chi e yo pe o ba pa no oni wo yi wo kusum wo ska wo yi wo kusum no o fe le gan machine e ba machine o ba pa no fa gan dan me e nya wo ni no ko me country no nda ni yo nke cha ma nko ewie akeke ni mo afa edie mo ni bi ko me ni san wo ka wana ni machine o ba pa fa me ni pete wo yo wo electoral area se ke ni bi o ka me fe ba yi iso mo e wo wo amela akegam Monday aduma wo be sanu wo ka wana ni machine ake dio fe mo ka she wona eye mo wona pa gi na wona ka mo fe wana yi wo ti ku so aya yo be ni enu so for jam petrol jam o ba no mo agu ni mi ewe ni to be pie pe ko so le de spe la bi ko wo yin me ko me kwa me yo ni ke te ko e na ni ko so afi fo so mlai o ko te ni mo ko na ke aka salala aka yutu alo aka felu ko no ke si aka ya mu ta flate ke bala ne ke mo flate ko ko oni ne sa ko aka ko kama ni o makafa agone ke ba fale ke mo to ma ge ma ke ni le ni ke ma ni na ni mo felu ko ni ha o fe o se ma ke ni ha mo mi kula o ya ke flate ko to ta ma ni ba bí mi ngo te gota ni minji ke ni mi o tasi e ke ma ke o lo fa na ko gunete ni mi nu tasi ke ma ko ula wa e bola mi tia ni mi ngwa bu be sani bo wo yi ni a che fa so alo o mami Elizabeth Kwatisa mo ko e ha o tuji ni ji wo meyo e ha o tuji e ha o fa service ko ba won tuni ni ko ba won tuni ile sani mo fiamu e ya wo ni mi tu mo afu metasi o metasi ke bi o me ka me bi ai o blind pi e bi o ba e ni wo o me ka me awo mi ko ni next time ni mo afu o fa le o ba bi ake fire service lo le la egbe ko bi e wo mi de wo ni nye fe clean up ni nye fire service lo le be pi ne ko clean up le ko na ni fire service ni jo ga ta ni oji ogota yemi itafute ka je gota je mi itafute isho fun ni kusun bi ele osmoni e ko ba je o osmoni ko ke mu ewu mi eji o fun efe ye ke mo si afe one on na fa so right you right